announcement tí mo fẹ́ ṣe lẹ́ni tí kankan bá ṣe mí ọba Kúyẹ̀ ní ká ẹ mú nítorí ó rán àwọn ọmọ ẹ̀ síta bíbà wọ́n ń fún mi ní frustration tó ní agbára wọ́n dẹ̀ ń tẹ bọ́tì ibi tí mo wà tí kankan bá ṣe mí ní èní yìí ọba Kúyẹ̀ ní ká ẹ mú o Kúyẹ̀ bí ọba Kúoyè yóò sà hello ẹjọ́ ẹ bá mi repeat ọ̀rọ̀ tẹ́ sọ yẹn pé wọ́n gbá mọ́tò ọba bọ́lẹ̀ ó ń yẹ ẹ̀ṣẹ̀ ẹ bá mi repeat ọ̀rọ̀ yẹn. ó ń yọ ẹ̀jẹ̀ ó ń bá wọn lẹ́sẹ̀ àwọn ọmọ ìlú ó ń wa mọ́tò lọ wọ́n ń ṣe kánífà ọdún wọ́n ń ṣe bí ọdún léyà tó kọjá yìí. so ó wá ń gbé mọ́tò lọ ó ní wọ́n bá mọ́tò òun àwọn ọmọ yẹn ní ó wa mọ́tò rẹ̀ fi gun àwọn lẹ́sẹ̀ ni tó bá yọ ẹ̀jẹ̀ wọ́n fi ń lura wọn ló ń lu ọmọ yẹn tó kó wọnú mọ́tò ó gbé ọmọ yẹn ó lọ sí mọ́lé ẹ̀jẹ̀ confam ẹ̀. káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yìn náà bá wò ẹ fi kọ́gbọ́n àwa náà á wò a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lè máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lẹ́ni ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lẹ́ni ó yá ẹ wá lọ wò. ìlú Yewa nílùú Ìmáṣàyí ìlú tó kún fún wàrà àtọyìn ni gbogbo ọba tó ti ń jẹ nílùú Ìmáṣàyí ìlú ń túbà ó ń túṣẹ ṣàdédé la rí gbà tí wọ́n gbé ọba kan dé ọmọ tí kì í ṣe ìlú Ìmáṣàyí náà ti bí ààrẹ làwọn bàbá ọba tá à ń sọ yìí ààrẹ ni wọ́n lọ́dọ̀ àwọn bàbá tiwa lánàá àmọ́ ṣáwọn bàbá tiwa máa ń finú wénú òní gbogbo wa ṣe ń jẹ wọlé ní gbogbo ìran Yorùbá pátápátá gbogbo ìran ni wọ́n máa ń gbà lálejò tí wọ́n máa ń sọdọ nílé tálejò bá dé ọ̀dọ̀ àwọn bàbá wa lánàá wọ́n sọ wọ́n donílé kódà ìmí nínú àwọn àlejò wọ́n máa ń jórúkọ àwọn bàbá yìí àwọn bàbá wa ti gbàgbé pé òní kan tún ṣì ń bọ̀ wọ́n ti rò pé bí gbogbo ẹ̀ ṣe fẹ́ máa rí lọ nìyẹn lásìkò àwọn bàbá wa kò sí fóònù kò sí tẹkinọ́lọ́jì kò sí gọ́gù wọ́n ti rò pé ní gbogbo ìgbà yẹn báyé ṣe dúdú tí wọ́n ń lò sẹ̀mí ìrọ̀rùn wọ́n ti rò pé bó ṣe fẹ́ máa dúdú lọ nìyẹn ṣàdédé la rí tẹkinọ́lọ́jì tó dé ọpọlọ gbogbo wa bá ṣiṣẹ́ bèbí bá ṣẹ́jú àwa mọ̀ ọ̀tún atúmọ̀ òsì ọba tí wọ́n gbélé wa lórí nílùú Ìmáṣàyí kì í ṣọmọ ìlú wa rárá ààrẹ ni wọ́n ti lọ tẹ̀dó sílùú Kúoyè ṣàdédé la rí wọn tí wọ́n mú wọn wá pé nínú àwọn ọmọ ìlú yìí ni wọ́n àwọn bàbá wa tàná wọ́n ti tún tẹ́wọ́ gbà wọ́n kódà ọba ti tàná tún fi nínú wọn joyè wọn ò mọ̀ pé ẹni tó ń gbàgbàdo tọmọ ẹmọ tó wà lábẹ́ rẹ̀ mo ń ṣe program lọ́wọ́ mo wà ní program mo ń ṣe program lọ́wọ́ mo ń ṣe program lọ́wọ́ mo ń ṣe program lọ́wọ́ hello ọba tàná ló wàjà wọ́n ṣá play political game lé wa lórí débi pé wọ́n fi Kúyẹ̀ sórí oyè àtìgbà tó bá ti wá jẹ eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ kódà ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn ìlú Ìmáṣàyí ìlú tó ṣe yí pé gbogbo wa la máa ń lọ à ń lọ ṣe wíkẹ́ndì níbẹ̀ tó bá dàsìkò ọdún gbogbo ọmọ ló máa wálé èmi ń fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ àgbáyé pátá tó ń jọmọ ọkọ Yorùbá yí pé ìlú ti dahoro gbogbo àwọn ọmọ ọkọ tó wà nílùú Ìmáṣàyí hílàhílo ló ń bẹ nínú ọkàn wọn ẹni tó wà níta ò lè wá sílé ẹni tó wà nílé gan ti ń kó lọ síta padà a fi àsìkò yìí pé bàbá wa Your Excellency sir bàbá wa dáadáa bàbá wa Dàpọ̀ Abíọ́dún
tí wọ́n ń ṣe gómìnà Ògùn state ẹ̀yin lẹ gbé ọ̀pá àṣẹ lé Kúyè lọ́wọ́ tó fi ń darí tó fi ń ṣe furukọkọ sí gbogbo ọmọ ọkọ bàbá wa Dàpọ̀ Abíọ́dún abẹ̀yìn ni ọ̀pá tẹ́ ẹ gbélé wọn lọ́wọ́ ẹ bá wa gbọ̀pọ̀ ọwọ́ wọn nítorí pé wọ́n nọ̀pá kan ni màálù ni Fúlàní fi ń dàgbà màálù ọ̀pá tẹ́ ẹ gbélé wọn lọ́wọ́ ó ti dọ̀pá ìyọnu fọ́ba ọba tí wá ń pa kúkúrú ó ń pa gígùn ọba ò jẹ́ ká rí mú mímọ́ nílùú Máṣà yìí bá a ṣe ń sọ fún yìí ìlú ti dahoro gbogbo àwọn ọmọ tó bá kó lẹ́yìn gbogbo wọn náà sọ pé ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ kú ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ rọrùn ẹ sọ̀rọ̀ ká fi yín sẹ́wọ̀n abẹ ọlọ́lá wa jùlọ your excellency sir bàbá wa Dàpọ̀ Abíọ́dún ẹ bá wa ti pálásì pa tó bá tásìkò ẹni tó bá tọ́ sí àwọn alálẹ̀ wọ́n á fi síbẹ̀ kálàáfíà lè jọba nílùú Máṣà yìí ọmọ tí wọ́n gbá lóògùn láti bí ìjárùn adúpẹ́ pé àlàáfíà ti ń tẹ̀ díẹ̀díẹ̀ àlàáfíà ò tí ì tẹ̀tọ́ òtòrọ́ ọmọ tá à ń sọ ìkòlè fẹsẹ̀ méjèèjì rìn àmọ́ ṣá gbogbo bá a ṣe wá ń sọ àwọn tó ń sọ pé wọ́n fògùn gbá ó ti wá joyè pé ẹ mọ́ ń sẹ́ agbọ́n ń sẹ́ ìka ẹ̀dùn ń sẹ́ ojú olóko rèé gbàǹdùgbàǹdù mo kọ́ nílé mo kálejò mo kí gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní tẹ́ wà nílùú Máṣà yìí ẹ̀yin má jẹ́ ó bàjẹ́ mo kí gbogbo ẹ̀yin bàbá tí ẹ jẹ́ dòdò tẹ́ ẹnu yín tí ò wá gba òdodo mọ́ gbogbo ẹ̀yin bàbá tẹ́ ti jẹ́ dòdò tẹ́ lè sòdodo máa kí yín nítorí pé ìjẹkújẹ ìfẹ́kùfẹ́ òun ló bá yín débẹ̀ mo wá kí ẹ̀yin bàbá tí tòní tó ṣe yí pé ẹ dúró lórí ìgbésẹ̀ tí àwọn bàbá ńlá kú yín gbé kalẹ̀ ẹ bá wọn jẹ́ dòdò débi pé kẹ́ má lè sòdodo ẹ dúró ẹ fi hàn pọ́ mọ ọkọ níyín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣẹ̀dá èmi Fákànyìn Sọ́lá Ọ̀ṣun ní kẹ́kalẹ̀ Àṣàbí Àdé ọmọ Yewa tọrọ yé ọmọ ọkọ ni mí èmi a máa sọ pé ọmọ erin ni mí arókè kórè òrèjì kórè ilé Ọ̀yọ́ ọmọ ọba ni mí òdáná fojúrà ọmọ etí lápò ìyàndó ògo ọmọ òmábọ́lọ́jà fetíkólá wálé òmùkèrègbèròdò imú la fi pọnmi wálé ọmọ onímàṣà yìí ni mí ajagidi àgbò ọmọọṣẹ́ mọ́rán ọ̀tárà rẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé kí n máa sọ lé bàbá mi fún wọn èmi wá ń fàsìkò yìí sọ fún yín pé ẹni tó bá fẹ́ máa gbolé mi tó fẹ́ mọlé bàbá mi ẹ lọ bèrè lọ́wọ́ gọ́gù máa gbé wá ibi tó ti bí mi ibi tó bí mi sí bàbá tó ṣẹ̀dá mi wáyé ìyá tó ṣẹ̀dá mi wáyé gọ́gù ní kẹ́ lọ bi léèrè mo kí gbogbo yín o ojú òní tiwa àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ ètò tèmi máa gbáski ó máa sẹ̀rẹ̀ dẹ̀dẹ̀ mí dòdò sẹ̀rìmọ̀ dòdò ó máa láòdù gan mo wá ń fàsìkò yìí sọ fún wọn pé igbá ni wọ́n ń pa ẹnìkan kì í pàwo gbogbo ẹ̀yin tẹ́ ń lé furu kọkọpẹ fẹ́ pa mí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ fún mi pé ètò tí mò ń ṣe kò kàn mí mò ń jẹ́ kó yé pé ọmọ ọkọ ni mí ọmọ onímàṣẹ ìyá jàgídí àgbò ni mí ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé wọ́n gbowó fún mi ni mo ṣe ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé wọ́n ti fún mi ní nǹkan wọ́n ti filẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tún sọ pé wọ́n fún mi nílẹ̀ nílùú Máṣà yìí ọ̀pọ̀lọpọ̀ sọ pé wọ́n fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò lẹ́mi tí mo sì ń gbẹ̀ngbẹ́ mọ́tò tí mo ní káwọn ọmọ ọkọ Yorùbá ra káà tó gbá ski fún mi ṣe ti rí pé ọlọ́pọlọ lílọ́ ló pọ̀ nínú yín ẹ̀yin tẹ́ ẹ ti jẹ dòdò tẹ́ ẹ lè sòdodo èmi ò ṣiṣẹ́ owó iṣẹ́ abínibí mi ni mò ń ṣe iṣẹ́ tó lódùmarè rán mi ni mò ń jẹ́ gbogbo ẹni bá wá sọ pé kí n má jẹ́ṣẹ́ yìí pé Olódùmarè mi ò ní fẹ́ kó o bá mi gbẹ̀hún mi wọn lójijì àmọ́ ṣé ẹ bá mi fọ́ wọn lójú kí wọ́n máa gbénú yàrá wòran ẹ bá mi di wọ́n létí kí wọ́n má tiẹ̀ gbọ́ nǹkan kan ẹ̀rọ wọn lẹ́sẹ̀ kí wọ́n má lè rí lọ́bì kankan ọwọ́ wọn kó má lè ṣe nǹkan kan àwọn ọpọlọ tó lódùmarè fún wọn Olódùmarè ẹ gbọ́ ọpọlọ yẹn lórí wọn ẹ jẹ́ kí wọ́n wà bí aláìsí kí ìtura lè bá ìlú Máṣà yìí. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi ojú òní ti wà á ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ ètò náà fẹ́ bẹ̀rẹ̀ pẹlẹu
mo fi àsìkò yìí pé gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé, ọmọ ọkọ tòótọ́, mo fàsìkò yìí mo fi pé gbogbo yín. Ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ mi, mo kí yín. Ẹ̀yin tẹ́ ẹ tún máa darapọ̀, mo tún padà kí yín náà. Ẹ jọ̀ọ́, láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò lórí ìlú mi, àwọn kan ń dúnkokò mọ́ mi o, wọ́n ń dúnkokò mọ́ mi gan. Wọ́n ń jẹ́ kó yé mi pé olódì mi ni ikú kàn. Èmi wá ń jẹ́ kó yé wọn pé ìgbàlẹ̀ ẹnìkan pa, ẹnìkan kì í pàwo. Gbogbo ẹ̀dá tó bá ro kúrò mí, ìgbérara lára ń ké wọlẹ̀ àṣẹ́gun. Àkọ́kọ́ náà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ẹ̀yìn ọba Kúyẹ̀, mo kọ́kọ́ fẹ́ gbà yín nímọ̀ràn kan. Ìmọ̀ràn ni, nítorí pé ọmọ ọkọ ni gbogbo yín. Ó possible kẹ́ ti múlẹ̀. Àmọ́ ṣá tẹ́ ẹ bá ń ṣe ti Táyé, tẹ́ ẹ ń ṣàṣeyọrí lórí, tẹ́ ẹ ń ṣe ti Kẹ́hìndé, tẹ́ ẹ ń ṣàṣeyọrí, tẹ́ ẹ bá lọ sọ pé ẹ fẹ́ ta sí èmi Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́, ilẹ̀ máa lanu gbé yín mi o. Àwọn nǹkan tẹ́ ẹ ṣe, ẹ máa kó àgbákò ní kíákíá ní wàrà ń ṣẹṣà. Gbogbo ohun tẹ́ ẹ fi àárọ̀ yín kójọ máa dẹkún mọ́ yín lọ́wọ́ àṣẹ́gun. Tẹ́ ẹ bá sọ pé tèmi lẹ fẹ́ mú gbọ́, tàbí lẹ bá ń sọ bẹ́ẹ̀ mi pé o prógámù mi tí mò ń ṣe yẹn o, ẹ̀yin ò fẹ́ kémi ṣe é mọ́ o. Ẹ gbàgbé, ọba tó ní mí ni kẹ́ ẹ lọ kọ lẹ́tà sí, tẹ́ ẹ bá mọ ibi tó lódùmarè wà, kẹ́ ẹ wá sọ fún mi pé iṣẹ́ tó o gbélé Fákànyìnsọ́lá lọ́wọ́ Ọ̀ṣúnìkẹ́, iṣẹ́ yẹn ẹ gbà á lọ́wọ́ ẹ̀, torí pé ẹ̀yin ò fẹ́ kó jẹ. Tẹ́ ẹ bá ti lè ṣe yẹn, ẹ fi ìtókù sílẹ̀ fọba tó ní wá. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́ dé tòrutòru? Àìmọ̀ṣẹ́ kọ ọmọrogùn ló mú orí ẹ̀ ló fi mú tó fi korí bomi gbóná. Àwọn iṣẹ́ kan wà tó ṣe pé tí wọ́n bá rán yín, ẹ ní lè kọ̀pẹ́ ẹ̀jẹ̀, àmọ́ṣẹ́ máa parun nídìí ẹ̀ ni. Mò ń sọ fún yín pé mo kọjá ẹni tẹ́nìkan lè dúnkokò mọ́. Èmi ò ná ògùn, àmọ́ṣá mo ní Ọlọ́run. Gbogbo owó tí wọ́n bá ránṣẹ́ gbà pé gbogbo iṣẹ́ tí wọ́n bá rán ẹ kò ní omi nínú. Ìwọ tó wọ́n bá sọ fún yín pé lọ ṣe báyìí, rí pé n tó ṣe yẹn kò ní ṣe pẹ̀lú omi. Ìwọ gangan tó dẹ̀ rán yẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú omi. Nítorí pé omi làbùwé, omi làbùrú, omi làṣẹ, ẹnìkan ń bómi ṣọ̀tá. Gbogbo ẹ̀dá tó bá wá dìde ogun sí èmi Ọ̀ṣúnìkẹ́, bẹ́ẹ̀ bá mú mi apá yín lórí, tẹ́ ẹ bá fomi wẹ̀ á gbòdì lára yín. Gbogbo ohun tí ẹ bá fomi fọṣọ, aṣọ alaná lára yín. Tẹ́ ẹ bá fomi bọ́jú, tẹ́ ẹ fi wẹ̀, tẹ́ ẹ fi ṣàlùwàlà, ìnira ló máa kọ́ bá yín. Nítorí pé ọba tó ní wá, òun ló ṣẹ̀dá omi. Ó dẹ̀ ṣe ẹ̀dá àwọn kan láti inú omi ni. Ìpín kálukú ó wá lọ́tọ̀ọ̀tọ̀. Ìwọ tí wọ́n bá rán níṣẹ́ dé tòrutòru sí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́, Àṣàbí Àdè, yírí ẹ̀ wò kó tó jẹ. Nítorí pé àbátálágẹmọ́ bá dá, òun lò ṣòkè ń gbà o. Ọba tó ní mí ló sọ̀ráǹdì mi, òun ló kún mi. Nítorí pé lórin tó sọ pé ẹni tí ó lóògùn á lọ lọ́hùn, ẹni tí ó náà tẹ̀ á hùwà re, ẹni tí kì í ṣe pé là máa súre o, ẹni tí ó na bòsì á lòónú mímọ́. Àwa náà lọ́hùn, Olódùmarè ó yí wa ká báyìí. Gbogbo furukọ́kọ́ afẹ́ mu. Látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ètò lórí ọba Àmáṣàyí náà ti ń ré furukọ́kọ́ sí mi. Public announcement tí mo fẹ́ ṣe lẹ́ni tí kankan bá ṣe mí, ọba Kúyẹ̀ ní ká ẹ mú. Nítorí ó rán àwọn ọmọ ẹ̀ síta bìbà. Wọ́n ń fún mi ní frustration tó ní agbára. Wọ́n dẹ̀ ń tẹ bọ́tì ibi tí mo wà. Tí kankan bá ṣe mí ní èní yìí, ọba Kúyẹ̀ ní ká ẹ mú o. Kúyẹ̀ bí ọba Kúoyè, kì í ṣe Kúyẹ̀ o, Kúoyè. Ẹ má bínú ẹ̀yin ọmọ Kúoyè nílùú Àmáṣàyí. Ọba Kúoyè, kì í ṣe Kúyẹ̀ o, ọba Kúoyè tó wà nílùú Àmáṣàyí tí wọ́n terrorize lé wa lórí. Nítorí pé àwọn ọmọ ẹ̀
wọ́n frustrate mi, wọ́n ti fẹ́ gà mí lọ́rùn báyìí. Wọ́n ń jẹ́ kó yé pé ọ̀rọ̀ tí mò ń lọ dá sí kò kàn mí, ọ̀nà tí ò fi kàn mí dà ìlú mi ni. Èmi fi orí báyìí, orí mi náà fi gún ìlú yẹn báyìí, mi ìfẹsẹ̀ rìn débẹ̀. Wọ́n forí mi fi làlú yẹn báyìí ni, wọ́n fi dó ìlú yẹn báyìí, kì í ṣe pẹ́sẹ̀ mo fi rìn débẹ̀. Ọba kú oyè ni. Tọ́n bá fẹ́ pè báyìí, ọ̀nà nọ́mbà ló máa gbé jáde. Débi pé kí n má lè trace nọ́mbà ẹ. Ẹ gbà mí o. Hello. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàsán máa. Ẹ káàbọ̀ sórí ètò sir. Ẹ̀jẹ̀ Ọláyíwọlá ń sọ̀rọ̀ láti Ànàpájà. À ń gbọ́ yín sà, ẹ gbóhùn sókè o. Ọláyíwọlá ń sọ̀rọ̀ láti Ànàpájà. Mo wo program tí ẹlẹ́yà ń ṣe lọ́wọ́ ni. Orí ètò náà lẹ wà. Ọba yẹn ò ṣe ọba tí ó yẹ fún àláwùjọ àlejò rárá. Hello. À ń gbọ́ yín, gbogbo ayé ń gbọ́ yín kétékété. So ṣé ó yẹ kí ọba ní tọ́ọ̀sì tó máa fi da àwọn ọmọ aráàlú láàmú? Eléyìí ní rẹpẹtẹ o. Ṣé pé wọ́n máa lò fún wọn láàrin? Kò dáa kó bá máa ṣépè kó máa jáde síta fún rẹ̀ kó máa ṣépè fún ọmọ ọdún ẹ̀ pé wọ́n ń bóun wọn ṣe bá wọn ṣàrò. Tinubu kan tó jẹ́ president wọ́n bu. Jàgàbọ́ of Africa kí náà fi bàbá wé tán. Wọ́n ní iṣu ara ó ń tọ́ ara ọwọ́ bàbá ń gbọ̀n. Bàbá ò torí ẹ̀ arrest ẹnìkan báyìí. For example, president in France citizen gba etí ẹ̀. Ṣé ìpawá náà tí wọ́n lè bú ìyàwó ẹ̀ tí wọ́n lè sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ and evidence àkàn sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀. Bàló wà ń bẹ̀. Máa yẹ wíkẹ́ẹ̀dì kan agbèrò ní tẹ́lẹ̀ nǹkan tó ń sọ ni agbèrò ní tẹ́lẹ̀. Máa yẹ wíkẹ́ẹ̀dì gan nǹkan tó nìkan ní ṣe sọ pa ìlú yẹn. Máa yẹ wíkẹ́ẹ̀dì. Èèyàn burúkú ni. Ẹ ṣé gan. Ojú òní tì yín. Ọ̀rọ̀ ẹnìkan ló kúkú ń jẹ́rọ́. Ọ̀rọ̀ ẹnìkan ló ń jẹ́rọ́. Ẹ ṣé mo dúpẹ́ Bámẹ́kẹ́ Adékúnlé Ìdòwú. Wọ́n ní Ọ̀ṣun á gbè ẹ́ o. Àṣẹ wà. Àmì wọn mọ́pọ̀ in Islam. Kórúkọ yẹn tó wáyé. Ìgbà tí ètò mi ń lọ lóríṣiríṣiríṣiríṣi tí mo dúró pé I stand for my tribe tí mo dúró bẹ́ẹ̀ pé ìran mi ni mo dúró tì. Gbàgbó wá ń wáyé àwọn àfáà wọ́n ṣà ń kó fún mi lóríṣiríṣi. Kó tiẹ̀ tó dìgbà ìgbà mo bẹ̀rẹ̀ Yorùbá nation tá a bá sálámọ̀ wọ́n á náà mọ̀ sálámọ̀ tá a bá kéde lárúbá wọ́n á náà mọ̀. Ìjọba mo kàn jókòó ni pé ẹwọ́ ìwò ń wèrè kí ló ṣẹlẹ̀ gangan. Yorùbá ni mí, Yorùbá nìran mi. Àwọn bàbá mi tí wọ́n dẹ̀ fẹ́ kí n gbọ́jọ́ ọlọ́jọ́ lọ náà bá sọ pé Ẹlẹ́yà TV àfikún orúkọ ẹ látẹ̀ní Kányìnsọ́lá tó ń jẹ́ yẹn Ifá wà níwájú ẹ̀, Ifá Kányìnsọ́lá. Adéníkẹ́ yẹn Ọ̀ṣun wà níwájú ẹ̀, Ọ̀ṣun níkẹ́. Mo dẹ̀ gbà sí mi. Gbogbo ọmọ Yorùbá ló ní access láti jẹ́ orúkọ yẹn. Kò ní jẹ́ pé orúkọ olórúkọ la kàn máa gbé lórí bíi ti háràhárà. Orúkọ lórúkọ gan jẹ́ kẹ́lòmíì máa misbehave. So bó ṣe jẹ́ nìyẹn, Ifá Kányìnsọ́lá ni o. Ẹni tí ò bá dùn mọ́ kó pokùnso. Tí nǹkan kan bá ṣe mí lénìí, ọba kú oyè ni. Nítorí ó ń jẹ́ kó yé pé ohun tí mò ń dá sí. Àwọn ọmọ ẹ̀ tó rán ni o. Pé ohun tí mò ń dá sí. Pé kí n ròore dáadáa, àwọn ọmọ ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Kí n rò dáadáa kí n tó dá sí o. Nítorí táwọn bá bẹ̀rẹ̀ pẹ̀lú mi, àwọn ọmọ ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún mi. Mo dẹ̀ ti jẹ́ kó yé wọn pé ìlú mi ni ìlú tá à ń sọ yìí, ìlú ìyá ìlú bàbá ni. Ìlú ìyá àti bàbá mi ni, mo nẹ́tọ̀ọ́ láti dá sí. Ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ láti going to 3 years.
bí n bá gbọ́ màá kàn ìgbà kan náà post gbogbo ìgbà tán fẹ́ jọba àtàwọn tán jọ ń jọba wọ́n post mi tiẹ̀ kọ́mẹ́ǹtì kò kàn mí àmọ́ ṣáàbì ìwà mọ̀ pé n tó máa kẹnu tó yìí ni ọ̀pọ̀lọpọ̀ ló ń blame home and abroad náà ti pè mí pé kí ló dé nǹkan ń ṣẹlẹ̀ láti ọdún kan ọdún méjì going to 3 years ẹ̀ẹ́dẹ̀ gbé sórí afẹ́fẹ́ mo ní mi tí ì rí evidence ni ṣé ẹ mọ̀ pé tá a bá ń gbọ́rọ̀ sórí afẹ́fẹ́ tí ò bá ní evidence wọ́n tún lè róòpù olúwẹ̀ ibi tí ìṣẹ̀dá tí mo dẹ̀ gbé wáyé kì í ṣe ìṣẹ̀dá tó lè ṣẹ̀wọ̀n láyé mi ní ṣìṣọ́ mi ní fẹnu kọ́ ìṣẹ̀dá tí mo gbé wáyé kì í ṣe ìṣẹ̀dá tó ṣe pé ó máa lọ sọ̀rọ̀ kan tó máa sọ pé wá dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí tó máa do ní mẹ́yìnmẹ́yìn. Assalamualaikum. Waalaikum salam wa rahmatullahi barakatuh. Ẹ̀rọ ẹ̀dẹ̀ fún ìtumà. Ọlọ́run ló ń to. Ọlọ́run ó gbà fún wa mà. Àṣẹ bàbá mi. Ẹ̀sìnà. Èmi lẹ́ni tó ń nà ní ìgbà yẹn mà. Ó yá ń gbọ́ yín sà. Níbo náà ti nà yìí? Ó nà mí ní Màṣà yìí nínú mọ́sálásí ní December 30. 2022. Kí ló ṣẹlẹ̀ tó fi nà yìí? Hello ma. Kí ló ṣẹlẹ̀ tó fi nà yẹn àti tani? Ní ìmọ̀ nǹkan tí mo ṣe fún o àkàtì ẹ̀kírun tán ní ọjọ́ ẹ ní inú mọ́ọ̀sì mi ní àwọn àfa àfọ̀dílù àtàfà àtayé ọlọ́run kẹ́mi wọ́n ṣe fẹ́ na bàbá àmọ́mù nínú mọ́sálásí nìyẹn. Kódà àwa làwa gáìdì bàbá bọ́ọ̀ta. Central Mosque èwo ni? Central Mosque wo nínú ẹ̀? Central Mosque ìlú Máṣàyí níwájú pálásì ìlú Máṣàyí tó ló ti ṣẹlẹ̀. Ṣé Ansarudeen ní mosque yẹn ni àbí Nawarudeen? Central Mosque ni jàmá ni ìlú ló ní mosque yẹn. Àdẹ̀mú kókó ẹ̀ṣẹ̀ wa tún fún wa náà àmọ́ ibẹ̀ àwọn ọ̀jẹ́ àfa àfọ̀dílù àti táyé ojú eégún wọ́n ń pè láàfà àtàyé ojú eégún káfíńtà ni wọ́n kọ́ láàárọ̀ ọjọ́ wọn wọ́n á tún ń lo àfa fún ìṣẹ̀mí wọn. Ó yẹ ẹ̀dìṣọ́ ńlẹ̀ àfa àtàyé ojú eégún ẹ̀dìṣọ́ ńlẹ̀. Bẹ́ẹ̀ni àfa ọ̀jẹ̀dìran àfa àtàyé ọ̀jẹ̀dìran. Ẹ̀yin ni wọ́n nínà tí wọ́n nà. dandan ni wọ́n lù lóògùn nígbà yẹn tó jẹ́ pé nígbà tó di December January 2023 wọ́n tún fọ̀ mí fún gbogbo ayé kódà gbogbo ìlú Máṣàyí wọ́n péjọ sílé ọ̀dọ̀ mi àti ọ̀dọ̀ àwọn dáàdì mi tó ń pàrọwà fún ní ọdún náà ní ọdún 2023. wọ́n rò pé lódì yìí ti kú. Wọ́n rò pé lódì yìí ti kú. Wo ó lérò pé mo ti kú ni. Kábíyèsí Ọlọ́run ló rà mí padà. Kódà kíjọba kó gbà wá lọ́wọ́. Inú nǹkan tí kábíyèsí kú oyè. Kíjọba kó ràn wá lọ́wọ́ lórí ìlú Máṣàyí o. Ìlú Máṣàyí ti fẹ́ bàjẹ́ o. Ṣé ìjọba náà ń gbọ́ o? Ẹ bá mi ṣí ẹ̀kọ́ kan jọba lára. Ẹni tí wọ́n nà ní láti ẹ̀ tó ń fi oògùn nà tí wọ́n ti túfọ̀ pé bóyá wọ́n ti kú àwọn náà pè wọlé yìí o nítorí ọlọ́pàá dàrú amukú mẹ́kọ atókùmákù amọ̀nàrún má lọ tó ṣe pé ẹ ti jẹ dòdò ẹ lè sọ dòdò mọ́ irú wọn lẹ máa rí tó máa sọ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ nílùú Máṣàyí mẹ́wàá dẹ̀ máa padà ṣe yín pẹ̀lú ògo Ọlọ́run nítorí tó bá ṣe pẹ́rú ẹni tó ń sọ̀rọ̀ yìí tó bá jólódì wọn ti kú ni kí la fẹ́ máa sọ ọmọ tí wọ́n gbá lóògùn wọ́n ń jẹ́ kó yẹ pé kò tún sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ariwo ẹkún aṣọ nínú ilé ìwọ tó bá sọ pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílùú Máṣàyí ìhun tó ṣàwọn èrò ṣáájú máa ṣí ẹ ó máa ṣọmọ tó bí àṣà wọn tó bí ẹ gbogbo ẹ̀dá tá a bínú obìnrin tá a fẹ́ gbé jáde tó o bá ti sọ pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ nílùú Máṣàyí ìgbé rárá lára ń ké wọlé bó ṣe máa rí fún yín ní àṣẹ́gun ẹ ṣé bàbá mi ojú òní tì Ọlọ́run ló ń tò àwa mú káwé ẹ wá rò pé tá ẹ bá dúnkokò mọ́ mi màá dákẹ́ àwọn àfáàfọ́ straight mi lánàá wọ́n wá fún mi lákínní kì í ṣe gbogbo àfáà àwọn ọmọ àlè àfáà tí wọ́n fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá àwọn náà ró mi lágbára nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní adánilóró agbára ló fi kọ́ ni ihun tí mi ìjẹ́ wọ́n pè mí wọ́n tún pè mí látẹnu kéèyàn wò mí báyìí kó sọ pátẹ́nu ni mí èmi tó ṣe pé ìran Yewa ọmọ Yewa tẹ́ ẹ bá rí tí ò bá ṣiṣẹ́ àsáwọ̀ ni
ní gbogbo ọmọ yẹn wa nítorí pé a bìlífù lórí àkọ́sórí tí wọ́n kọ́ wa ní primary school lọ́dún yẹn lọ́hùn tí wọ́n máa ń sọ fún wa pé iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga tí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí tí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé atẹramọ́ṣẹ́ ẹni ìyá àlẹ́ rẹ̀ lówó lọ́wọ́ bàbá rẹ̀ lè nẹ́sílẹ̀ kan tó o bá gbójúlé wọn o tẹ́tán ni mo sọ fún ẹ ohun tí a kò bá jìyà fún ṣé kì í pẹ́ lọ́wọ́ rárá ohun tá a bá fara ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni àpalára ègípaniye kan táyé bá ń fẹ́ lẹ́ni tó o bá lówó lọ́wọ́ wọn a máa fẹ́ lọ́la tàbí kó o wà nípò àtàtà ayé ẹ sí tẹ̀rítẹ̀rí tó o bá dẹni tó ń rágó kiri ayé a máa yín mú sí ẹ ẹ̀kọ́ tí ń sẹ́ni dẹni pàtàkì ó ń sọ ẹni dọlọ́rọ̀ láwùjọ múra síṣẹ́ ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ mo rò pé yá bóyá lẹ́nu àti fún yín ní kò ló mú èmi wá wà nú ẹni tẹ́ ẹ lè wò ṣùṣù pé ẹ jẹ́ ká lọ frustrate ẹ wá o kò sí frustration tó lè kọjá ìtàwọn àfáà fún mi ilẹ̀ Yorùbá ẹ gbàgbé mo padà dé egun ẹja sí wọn lọ́rùn ni nítorí mo jẹ́ kóyàn pé ẹ lọ gọ́ọ̀gù ti tèmi èmi ò sínú pé kí ló fẹ́ jẹ mi ì sínú pé kí ló fẹ́ dà ihun tá a fẹ́ jẹ ihun tá a fẹ́ dà ọba tó ní wá ń ṣe é fún wa nítorí ẹ̀ náà ni mi monetize page mi nítorí àfáà kan pè mí ń jọ́kọ́ ní ẹ ṣé torí owó tó ń pa lórí page mo ní àdàbí àyàfi fún yín tí n bá gba sísì lórí page rí tàbí mo monetize ẹ̀ nítorí ẹ̀yin tó kú má kó amọ̀nà ọ̀run má lọ yìí náà ni o tó ṣe pé gbogbo ẹ̀dá tó bá ti gbó títọ́ dání ẹ̀ ni wọ́n ti sanwó fún ni ẹnìkan sọ pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ owó tí wọ́n san fún mi ni ṣé àrí pọ́pọ́lọ́ wọn ti jẹrà sínú wọ́n ti ní kòlómẹ́ntà ọpọlọ wọn ti kó virus nítorí gbogbo ẹ̀dá tó bá ti gbó òótọ́ dání tó bá ti sùn òótọ́ láyé wọn ni wọ́n fún lówó ni ṣebí sẹ̀bí tẹ́yìn ń lò ní ẹ̀tẹ́ fi balẹ̀ jẹ́ tẹ́ bọ̀nà jẹ́ ṣòbówó ni wọ́n fi attract yín ihun tẹ́ ẹ máa jẹ tó máa tán ẹ̀ rántí nǹkan tó máa ṣẹ́kù kéèyàn wá wo èmi ṣùṣù jẹ́ kí n yọ̀gò lójú wọn báyìí tẹ́ ẹ bá ń rí ìka ẹ máa rí kárànjú para wa náà lórí Facebook yìí mo rò pé ẹ jáwèé mo rò pé ẹ fẹ́ kú lójijì èmi kọjá ẹni pé ẹ lọ wò ó wá arán níṣẹ́ bá ní débẹ̀ lọ bo Olódùmarè lọ́ba tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi ọba tó ṣẹ̀dá mi ni bàbá mi wà láyé ẹ lọ bèrè pé ìgbà tí wọ́n lóyún mi ìgbà tí wọ́n bí mi àwọn àmì wo náà rí mo rò pé ẹ jáwèé èmi kọjá pé ẹnìkan máa sọ pé ó yá ẹ máa dúnkòkò mọ́ lórí fóònù ẹ má lọ wá o ẹ bá lọ wá ẹ bá pé wá ẹ ní pé lọ ẹ gbàgbé èmi kọjá gbogbo ṣíìtì yẹn Sunday Oníìdé, let me know your mind. I want to know your mind very well, clearly. Mo fẹ́ mọ mind ẹ pẹ̀lú àwọn nǹkan tó máa ń sọ yìí. Yẹn ti ẹ̀kọ́kọ́ yóò bò dànù lójú náà. Ó rà ń pé àwọn ọmọ mi gan wò mí. Kò sí wàhálà à ń fúnra wa lóhùn ni. Kọ́ lè mọ̀ pé ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ yìí. Ẹ wá ẹ̀ha ti tèmi yàtọ̀ sí gbogbo ẹ̀ha tó ń há káàkiri gbogbo àgbáyé o. Ẹ̀ha tèmi yàtọ̀ ọba tó ní mi ló sọ pé a fi ẹ́ pamọ́ fáwọn àkókò kan. Ẹ má ya wèrè lórí péjì yìí o ẹni tó bá ti ya wèrè tó ń gbé kiri ẹ tètè lọ sí Yaba Pósì tàbí Abẹ́òkúta lápá ọ̀tún tàbá Pósì náà kò sí tẹ bá ń tì Ìbàdàn bọ̀ apá ọ̀tún ló wà tẹ bá ń tèkó bọ̀ ó wà lọ́sì ìyẹn tàbẹ́òkúta káàdì kan máa mú wèrè wá sórí péjì yìí o tẹ bá ń kó wèrè wẹ máa ẹ̀ ní dúró wò tẹ bá kó wèrè yín lọ èmi ò gba nọ́ńsẹ̀nsì pẹ̀lú ẹ̀yà tí mo gbà o ẹ̀há mi ò dẹ̀ di tálẹ́ǹtì mi lọ́wọ́ pé kí n má ṣe ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ń bí báyìí kó kọ́kọ́ lọ dàjẹ́sì ọ̀rọ̀ yẹn nínú ọpọlọ kó kọ́kọ́ sọ́wọ́ kó fi gbóòórùn mú pé ṣó smell wa ẹ̀ ṣó smell dáadáa ṣé smell yẹn ṣó rùn dáadáa sí nítorí tó bá lọ ṣe wèrè ń bí wèrè aṣe ẹ wá o Yorùbá ni mí Yorùbá nìran mi tádì kan bá lọ wọ́ pé ẹ bóyá ìlà kan tàbí ìkankan ẹ wá o ìhun tí kálukú gbàgbọ́ nínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ bá ṣe wèrè aṣe yín òkè inú àwọn ọmọ àlè ni wá o Sunday Oníìdé má lọ gbé wá o tó bá gbé wá wá o bá máa gbé mi báyìí ò ní lè gbé mi toró máa degun ẹja sí ẹ lọ́rùn ní tó ní lè gbé mi á lọ wá a má kó wèrè wá sórí péjì yìí o so àwọn bàbá ẹ̀ kan lánàá náà kò sí ohun tí wọ́n sọ tó bá jẹ́ pé kínní kì í ṣẹlẹ̀ hà àwọn ẹlẹ́bọ ló ránṣẹ́ àwọn kìrìsìtẹ́nì ló ránṣẹ́ wèrè ara wọn tún takora wọn páwọn àfáà kan ló wà lábẹ́
àdé mi kọjá gbogbo shit yẹn, mo kọjá ẹni tí wọ́n máa sọ pé lọ ṣe wá, mo kọjá lọ wò ó wá, èmi kọjá gbogbo yẹn. Bẹ́ẹ̀ bá mọ irin ẹ̀gbóhùn irin ni, bẹ́ẹ̀ bá mọ iyọ̀, tẹ́ẹ̀ bá mọ̀ sẹ́ ìjiyọ̀ lọ́bẹ̀ ni mo rò pé orí yín ya, mo rò pé orí ń ta yín, mo rò pé ní kòlómẹ́ntà. Má ṣe wèrè wá bí o Sunday o, Sunday Dagboru. So I don't want to pariwo. So mo ti ṣe òun blocking ká má pàdé mọ́ nìyẹn. Nítorí èmi ò kó wèrè bí ṣe wà yìí, torí ẹ̀ ni wọ́n mọ̀ pò ní mi, èmi ò dán rẹ̀ o. Tẹ́ bá lọ wò pé ẹ jẹ́ ká ti bí ọ̀rẹ́ ẹ̀ mú Ọlọ́run mú yín, mi ìná rẹ̀ àmì wọ́n mọ̀ pò. Mi ìná rẹ̀ ìnẹni tí mò ń bá ṣe lẹ́yìn ọba tó ní mi àtẹ̀bí mi. Gbogbo ẹ̀dá tó bá dẹ̀ fẹ́ gbàbọ̀dè lẹ́gbẹ̀ẹ́ mi, ọba tó ní mi á fi hàn mí. Ọlọ́run á wá bá ń gbéṣẹ́ tí wọ́n ní lè ṣe tán lé wọn lọ́wọ́. Ó ní ohun tó bá tó ní mi fi mí pamọ́ ṣe, nítorí mi ò mọ̀ pé ní àjò tí mo rìn mo fẹ́ rìn láyé, ètò Olódùmarè ni. Ó ti wà nínú àkọsílẹ̀ pé o fẹ́ ṣiṣẹ́ fún àwọn Yorùbá. Ẹ lọ bèrè sí lọ́wọ́ àwọn bàbá tó bẹ́ mi náà, mo rò pé ẹ̀yà wèrè ṣé tó máa ṣe bí ẹ̀yin náà bẹ́ mi ni. Ọ̀tọ̀ọ̀tọ̀ ìbí òjù bí tó ń wí yẹn, ọ̀tọ̀ọ̀tọ̀ ní bíbí o, ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Bẹ́ẹ̀ bá lóyún ọmọ mi àmì kan lẹ máa rí, bẹ́ẹ̀ bá ní oyún ẹlẹ́ ọ̀tọ̀ làmì tẹ́ máa rí. À ń gbẹ̀dì ẹyin lọ́wọ́ ọkọ ẹni wọn ò jẹ́ kẹ́rọ òkè àkìtọ̀ lọ́jẹ̀. Mọ́gùn bí yín ń tà á fàlejò, inú yín tún dùn. Èló ni wọ́n fún yín tó ṣe pé àrọmọdọ́mọ yín ò ní jìyà tó jù yẹn lọ nínú ayé. Èló ni wọ́n fún yín. Ẹ ṣe ẹgbẹ́ wèrè wá bí kẹ́mi ṣáyín blọ́ọ̀kì kẹ́ kọ́ fún àtàdánù àtorí burúkú àti ìpayín kékeré kó lọ ní. Èmi ò ráyè o, ẹ̀sìn tèmi ò gbà mí láyè pé eléyìí ni kò ṣe bí ni kò irọ́ o. Mi ìsínú ẹ̀ tẹ́nìkan lè máa darí tàbí wọ́n máa fọpọlọ ìṣeré, mi ìsínú ẹ̀. Adult ni mi, mo lè ṣe nǹkan tó wù mí. Adult ni mi ìṣọmọ kékeré. So kíkálukú ya mind speech ẹ̀ lórí péjì yìí o, àìjẹ́ bẹ́ẹ̀. So as I was saying, bí àṣẹ olóyìnbó, èmi ò ní kú ikú kíkú kan bí ò ṣe yíyè. Gbogbo èyí tí wọ́n rán wá, wọn ò wádìí ohun gbogbo dájú, ìdíwò la fẹ́ wá ìlú mi ni. Gbogbo àtìgbà tí ọba yìí tó ti ń ṣe yánmayànmá, gbogbo èlé mi ti ń gbọ́. Mò ń jẹ́ kó pé tí mi bá rẹ́ evidence mi lè sọ̀rọ̀. Evidence tó tiẹ̀ tí kìdù ẹ wo àfà tí wọ́n máa ń sọ pé àròlé ànábì ni wọ́n, kì í ṣe gbogbo àfà làròlé ànábì o, sallallahu alaihi wasallam. Kì í ṣe gbogbo làròlé ànábì, àròlé sápá ni wọ́n. Àròlé tí sápá ti kọ́lé sí inú ọpọlọ wọn. Kí la fẹ́ jẹ lẹ́lòmí ń bá kiri tó torí ẹ̀ sọ pé òun àfà bẹ́ẹ̀ bá jẹ́ gbogbo ẹni tó ń ṣèdè lárúbáwá lẹ́nu wà láàfà ni. Ṣé gbogbo wọn ni àlìwúlà mọ́ wàrà sátọ̀ àbíyá ìtẹ́ ìsọ. Gbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà kálukú ò lè dá ronú, wọn ti brainwash, ọpọlọ yín ti dàrú. Nítorí tá ẹ bá lè dá ronú ni ẹ máa mọ èèyàn nínú èrò. Ṣé gbogbo àwọn àfà tó ń kágbára kiri bí àpò àlùbọ́sà yẹn, ṣé gbogbo wọn la ní ẹni Ọlọ́run? Gbogbo wọn kọ́. I know myself and I believe myself. Mo mọ bí mo ṣe òkùnkùn oníkùkọ nínú má mọnú. Tá àfà sọ pé ẹnìkan láti kú nílùú yìí, wọ́n máa wá àfà yẹn jáde. Nítorí ohun tí wọ́n sọ fún tó fi sọrú yẹn jáde, ìjọba wọ́n gbọ́dọ̀ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹnìkan máa kú nílùú ó dẹ̀ láti kú. Nítorí tí ó bá kú, àwọn ò ní ráyè jẹ ọba táwọn fẹ́ jẹ yẹn, ọba kú oyè. Ẹ wá, èmi kú ò lẹ́nu pé ẹ gbowó máa lọ ṣiṣẹ́ fún wa. Tó bá ṣe pé ẹnìkan ló pè mí pé wá bá wa ṣe agitation fún ìlú Màṣá yìí, bó ṣe máa rí ni. Ọba tó ní mí, ọba tí kì í lé ni kó tó mú ni kó sẹ̀san. Àmọ́ ṣá tí ọba rí bẹ́ẹ̀ yín tẹ́ ń rò, ọba tí kì í lé ni kó tó mú ni á sẹ̀san fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín. Ìlú mi ni gbogbo ìgbà tẹ́ tí ń ṣe rádaràdà, tẹ́ tí ń ṣe wèrè, tẹ́ jọyè aṣòṣì máàmù aṣorí burúkú má fura. Gbogbo ẹ̀ lèmi ń gbọ́, mo dẹ̀ ń wálé, mò ń rí gbogbo ẹ̀. Mo gba wájú àfihàn kọjá jọ́kọ̀ mo ga. Àgbà wájú àfikọjá spirit o, spirit. Bọ́dì wa kò sọ fún wa pé iwájú àfi la gbà yìí. Àwọn tí ò yẹlẹ gbé sípò, kò sí pé ọba ti kọjá níwájú àfi kan, kì í ṣe gbogbo àná lọ́ba tó ní wá fún wa o.
tọrọpọlọpọ ti fi spirit ara ẹ̀ ó ti fi tọrọ látara ẹ̀sìn ó ti fi tọrọ ẹni tí ò yẹ kó wólẹ̀ fún ó ti wólẹ̀ fún wọ́n ti gbogbo ara ẹ̀ bọ̀ irú àwa yìí irọ́ o tẹ́ ẹ bá kọjá níwájú ìta ọba tó jọbọ ọ̀ríjínà àmì ara sọ yín bẹ́jà bá sọ nínú odò tó bá sọ nínú búbá yìí amọye ìwọ̀n tó gbé. Habib òkìkí adé akórèdé bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ náà nìyẹn. Ìwọ tó ṣe pé o mọ̀ pé o fèrú gbàbùkún ni o wá ṣe nǹkan tó máa attract aráàlú ṣé gbogbo òlu ẹ wò tó bá sọ pé kán lọ dìbò nílùú yẹn 0 ló máa bá dé ẹgbàgbé àìmọye gbogbo ẹni tí ń tẹ̀lé náà tó ṣe pé wọ́n dúnkokò mọ́ ni pé tó o bá ti lè tẹ̀lé wọn á pa ẹ́ o làwọn yẹn náà fi sọ pé bá pé káwọn tẹ̀lé àwa ń sòótọ́ ọ̀rọ̀ pé kẹ́ ẹ má bàlú jẹ́ kíjọba bá wa dá ti kán lọ́ba lọ ẹni bá pé tó bá gbégùn wá kó gbégùn padà sílùú ẹ̀ kẹ́ ẹ kó wèrè lọ kẹ́ ẹ kó ní burúkú kẹ́ ẹ kó fò kẹ́ ẹ kádàánù lọ sílùú Màṣáyì ẹ wá ń lépa ẹ̀mí ti tèmi public announcement tí n bá ti kú ọba kú oyè ni o òun ló ní kán wá pa mí ẹ níwọ̀n kú mi nígbà láàbọ̀ fún yín ẹ wá ń dúnkokò mẹ́mi ẹ wá rò pé bá pé màá fi tí ọba tó ní mí ọlọ́run rán iṣẹ́ èèyàn ń dúnkokò mọ́ ẹ o ò dẹ̀ fìjà sílẹ̀ fọba tó ní ẹ pé kó gbèjà ẹjà ẹ má bọ̀ wá ẹ̀jẹ̀ kó má bọ̀ wá tá ẹ bá pé wá ẹ̀ ní pé lọ tẹ́lẹ̀ gan ni mo sọ pé mò ń bọ̀ wá sílùú yẹn tẹ́lẹ̀ mi ti ẹ̀ wá mọ́ pé bá pé máa kó àwọn tó jẹ́ tiwa náà ó yá ìjẹ́ á lọ kí ló ń ṣẹlẹ̀ mo wá ti rí pé kò sápọ̀lé lára ọba yìí ọba táùtù ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí lọmọ ọ̀tá ń wá lọ́ba nílé ọba kí lọmọ ọ̀tá ń wá láàfin ọba kí lọmọ ọ̀tá ń wá láàfin ọba ìjọba Dàpọ̀ Abíọ́dún ẹ bá wa dá sí ìjọba ẹ bá dá sí típèsì rẹ́ẹ̀nì nílùú yẹn òun la máa sinmi ẹ lọ tí a fi pa ẹ fún ní bàbá jámákì gidi jámádọ̀ ẹ fún ní kìbá lọ́ọ̀kì ńlá ẹ tí a fi pa ẹ lé ọba dànù ẹ gbà ọ̀pá lọ́wọ́ ẹ gbogbo àwọn ọmọ ọ̀tá tó ń lo ẹjọ́ lé wọn dànù nílùú nítorí wọ́n ń já kó yé pé tá a bá sọ tí aráàlú bá sọ pé àwọn ò gbà tàwọn sẹ́ ẹni tẹ̀mí ẹ̀ máa bọ́ ló máa pọ̀ jù yes wọ́n sọ ẹ̀yin àṣẹ bàbá mi bá mákẹ́ Adékúnlé Ìdòwú àṣẹ bẹ́ẹ̀ ṣe wí ló máa rí bẹ́ẹ̀ ni kí àwọn ìjọba kí wọ́n gbà wá nítorí pọ́rọ̀ yìí ò kéré rárá kò kéré rárá àwárà wọn kan kí ló ṣèràn mi ta ló bayé ìran mi jẹ́ náà ta ló bayé wa jẹ́ tá a lè dùn ànúrò ta ló bayé wa jẹ́ tá a mójú tá a mọ́ra tá a mọ̀ tètè kú ò kó ló jẹ́ ó jẹ́ kí ló ṣèràn mi tó lóun ò sí gàgọ́ ojú wa tí ò sí pláṣítà ojú wa kárí pé ológo gan làwa gan ìránṣẹ́ kan kì í tẹríba fún ìránṣẹ́ kan ni kí ló ń ṣe yín ìwọ tó ṣe pé gbogbo èyí tẹ̀lé ọba yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ohun tó ń bá yín gbé kọjá ohun tó wà lára ẹ̀ ẹ̀yin tó yẹ pé ẹni tẹ́ ẹ jù lọ lẹ́yìn gan tún lọ ṣe dànsákì fún ní kéne a lè wí síbẹ̀ ká kú síbẹ̀ kú oyè ò kì í ṣọmọ olúwa abúlé bàbá ẹ̀ ní kú oyè ṣé Nurudeen àbí kí ló lórúkọ ọba yẹn gangan ná so èmi ò mi ìsáǹdì o mi ìdẹ̀ kí ẹ̀ ṣí ẹni tó parí tí ò lè jí ni káwá bọ̀síbọ̀sí ikú mi ò ní tọwọ́ èèyàn wá àfọ̀bá dániwáyé ẹ ṣí kẹ́ gbóòórùn ẹ̀wọ̀ ẹ rí pé òórùn tó rùn ó kì gan òórùn tó bó gbogbo ayé ni ẹnìkan wá ń pè mí woman kan pè mí ẹlẹ́à àwọn afẹ́kẹ́ lọ lẹ́kẹ́ lọ báwọn sẹ́tù ẹ̀ ṣé mi mo bá wọn dàrú ni ṣé mi ni mo fi èrú gbàbùkù tí mo ní kọ́ba yẹn àwọn bàbá yín tí wọ́n ti jẹ dòdò tó ti jẹ ayé àrọ́mọdọ́mọ wọn máa yé tán wá gbà níwájú àfikẹ́ sí ìkẹ́kẹ́ nílé ìbẹ́jà yé wọn tí wọ́n ń gbọ́ tí sẹ́nu
shame of them gbogbo yín shame of them gbogbo yín torí pé tá ẹ bá jọmọ ìlú yẹn tí wọ́n forí sọlẹ̀ síbẹ̀ ẹ̀ ní onílù ò ní fẹ́ kí ìlú ẹ̀ tú ẹ̀ ń ṣọmọ ọbẹ̀ ọmọ ṣàwọn ní bẹ́ẹ̀ ṣe ń yọ sọ́nà wá ń yọ gbọ́ ọmọ ṣàwọn ní nítorí tá ẹ bá jọ́rìí jìnnà ọmọ kan ìlú Ìmáṣàyí ẹ̀ ní fẹ́ kí ìlú yẹn bàjẹ́ gbogbo ẹ̀dá tó bá sọ pé kí n má ṣe ohun tó bá tó ní mí tó gbélé mi lọ́wọ́ alálẹ̀ ìlú Ìmáṣàyí kò ní jẹ́ kẹ́ ẹ sinmi ẹ ní lògbé sí ayé ìrọ̀rùn gbogbo ẹ̀dá tó ń dínkòkò mọ́ mi pé èyí tí mo ṣe kò ní jáṣeyọrí alálẹ̀ ìlú Ìmáṣàyí ò ní jẹ́ kẹ́ ẹ sinmi ìjú èjìdí ò ní jẹ́ kẹ́ ẹ sinmi aṣọ kò ní jẹ́ kẹ́ ẹ sinmi eégún gbangba lágọ̀ọ́ kò ní jẹ́ ẹ sinmi eégún ẹlẹ́yẹlé kò ní jẹ́ ẹ sinmi eégún ilé Àjàyí ò ní jẹ́ ẹ sinmi ṣé ẹ rò péré ni wàláì kìí ṣeré gbogbo ẹ̀dá tó bá sọ pé ikú mi lòun ń wá pẹ̀lú ìtí mo dáwọ́lé lórí ọ̀rọ̀ Ìlú Ìmáṣàyí iṣẹ́ Olúàṣọ á dìde ogun ti yìí gbogbo ibi tó tẹ́ tọ́rọ Olúàṣọ yẹn ló tẹ Ìlú Ìmáṣàyí dó á dìde ogun ti yìí gbogbo òṣà tó ń ṣe lórí igun mẹ́rẹ̀ẹ̀rin nílùú Ìmáṣàyí á dìde ìgbóná ti yìí ìgbóná wọlé yín ìgbóná wọṣẹ́ yín á wọ gbogbo àrọ́ ọmọdọ́mọ yín tẹ́jọ́ ń gbógun tìlú Ìmáṣàyí gbogbo ẹ̀dá tó bá sọ pé kubi tí mo fẹ́ gbà ìjú èjìdé á wọ́ yín lọ gẹ́rẹ́gẹ́ torí pé omi làṣẹ ojú ẹlẹ́gbà ìlú Ìmáṣàyí wọ́n á fi ẹgbà nà yín pa ní èyí tẹ́wì ayé bá wí lẹ́gbọ̀rún gbà kọ́ṣẹ́kọ́ṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ ẹ gbàgbé ó pọ̀ lẹ́bi yan rì ó ti ṣe bẹ́ẹ̀ ìwọ tó o bá nífá nílé lọ dáfá Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín àtọ́rí ẹni tí ò tún wọn ṣe ó yẹ ẹ bá fá ní gbólóhùn ẹ bèrè èmi Fákànyìn sọ́lọ̀ ọ̀ṣun nìkè òṣè ẹlẹ́gbára yóò bá tiwọn jẹ́ àṣẹwà ẹni bá ní fáńdì ẹ lọ dà ẹ bá fá ní gbólóhùn ẹ dà fá sílẹ̀ Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín ni àtọ́rí ẹni tí ò sún wọn ṣe èmi bìlífù nínú Ifá o mo bìlífù nínú ẹ wò mí dáadáa mo bìlífù nínú Ifá gan ó rò pé yá wèrè èmi wá wà nù pé bóyá pé ẹ lọ ṣe kinní yẹn fún ẹ bá máa fi débi tírélà ló máa pa yín ògùn láká yóò ṣùmọ̀lẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀wẹ̀ òun aṣọ́nlé tó ń fi mọ̀kímọ̀ bora ó máa bá ti yín jẹ́ ni èṣù ọláàlú á gbéṣẹ́ tẹ̀ nílé ṣe tán lé yín lọ́wọ́ gbogbo ẹ̀dá tó wà nílùú Ìmáṣàyí tó nílùú Ìmáṣàyí lára tí ò jẹ́ kí píìsì rẹ̀ tẹ́kù òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ èṣù ọláàlú á gbéṣẹ́ tẹ̀ nílé ṣe fún yín tán títí láéláé ṣàpọ̀nà dìde ogun sí yín àrà sọ́pa gbogbo yín àṣẹ́gun ká má lè lọ sílé sọ pé a lọ sí ìlú wa ká àdíjọ́ tí mo lọ lé mo bèrè lọ́wọ́ bàbá mi pé kí ló ṣẹlẹ̀ nílùú yìí wọ́n ní kí ló dé mo yá gbogbo òlú ṣe wá rí bẹ́ẹ̀ òṣèlú ti da horo náà ní ọ ìwú yóò ìwọ ò rí nǹkan kan ṣe bí Èkó nìwọ wà ṣe bí ìlú kan nìwọ wà ibì kan nìwọ tí ń wá ìwú ya kò ní ẹ wọ́n wá ń kọ́ fún yẹn lọ parẹ́ mo rò pé ẹja wèrè mo rò pé orí ń ta yín wọ́n ń kọ́ fún yín látijọ́ yẹn ń parẹ́ ìṣe bó ṣe ń kọ́ fún yín kẹ́ plus ẹ̀kẹ́ minus ẹ̀kẹ́ dẹ̀ máa ń ṣàjáde ẹ wá ń ṣe bí wèrè ẹ ń ṣe bí olórí burúkú ẹ ń ṣe yàmàyàmà ẹ wá o táwọn bá lọ tì kagún yín lójú ojú yín máa fọ́kọ̀ ní ríran mọ́ ìyí tó bá dẹ̀ máa ríran bàìbàì ló máa wò èmi wá di ẹni tí ẹ fẹ́ máa dín kòkò mọ́ àwọn alálẹ̀ ìlú Ìmáṣàyí dìde ogun tì yín gbogbo ìwọ ọ̀tá tó wà nínú ẹbí Oníìdé nínú ẹbí Àjàyí ní gbogbo ẹbí tó wà nílùú Ìmáṣàyí yẹn torí ìwé àwọn àní gbogbo wa ẹyọ kan ní gbogbo ẹbí Ìmáṣàyí yẹn ẹyọ kan ní gbogbo owó tó wá délùú Ìmáṣàyí tó wá skátà gbogbo wa tá a wá mọ́ra wa mọ́ tá ẹni pé ká máa ṣekú para wa Olúàṣọ á dìde ogun tì yín bẹ́ẹ̀ bá jẹun ágbòdì lára yín bẹ́ẹ̀ mú mi ágbòdì lára yín bẹ́ẹ̀ wọṣọ ágbòdì lára yín àṣẹ́gun òṣè ẹlẹ́gbára á dìde ẹlẹ́gbára á dìde sí yín á dìde sí yín òṣà tó wà lọ́jọ́ eégún tí wọ́n fi ń pidán yẹn gbogbo eégún ìlú Ìmáṣàyí gbogbo òṣà kọ̀ọ̀kan tó bá rọ̀ wá á dìde ogun sí yín ìbílẹ̀ lèmi Yorùbá ni mí Yorùbá nìran mi mo kọjá ní tó bá débi tí màmá ṣe yásà fún láì ṣùgbọ́n láì tó bá ti dirú eléyìí ká bọ̀ fúnra wa ni
ihun tá a máa pè tó tètè máa jẹ́ nìyẹn tá a bá ń fi kùránì tọ̀ kò ní í jẹ́ torí pé ẹ ti mà yí nìkẹ́ ẹ ti mà yí nì padà ẹ ṣe wèrè ká bèṣù lọ́wọ́ ẹ̀fù sí yín èṣù ọláàlú àgbáyé yín já ṣe yín ṣàkàṣàkà. à ń kọ́ fún yín látijọ́ yẹn ń parẹ́ ẹ wá ń dì kòkò mímí pé ẹ fẹ́ pa mí gbá ni wọ́n ń pa wọn ń pàwo. ìkan sọ pé ẹ kémi lè ṣẹ́ka ojú ti tèmi ṣé bá bá ńlá kú ti tiẹ̀ ṣó mọ ohun tó rọ̀ mẹ́ka tèmi ha ni ẹ lọ bèrè sí ti tèmi èmi kọjá ẹni tó máa sọ pé ọkọ tó fẹ́ mi kọ́ ló ní kí yẹn hà ṣé tún fẹ́ gbọ́ kí n bọ́ sí ọpọlọ yín ọba tó ní mí ní àfíẹ́ pamọ́ fáwọn àkókò kan àwọn àṣírí ìkọ̀kọ̀ gbọ́dọ̀ tú wọ́n dẹ̀ tú. ẹ wá o mi ìṣọ́ ọmọdé tẹ̀lé máa fọpọlọ ẹ̀ ṣeré ìwọ tó ń bá ná níṣẹ́ ẹjọ́ tòrútorú tó mọ́ kó máa bá lọ ni. ọlá ìyá mi ọ̀ṣunṣẹ́ ń gẹ̀ṣẹ̀ olóòyà ayùn agbẹ̀dẹ kó tó wẹ mọ́ ìyá mi arẹmọ fúnra rẹ̀ omi awọ yín lọ. wọ́n lẹ́rù ń bà wọ́n láti wá sílé ọdún ọmọ ńlá àtọ̀dá fans club wọ́n lẹ́rù ń bà wọ́n láti wá sílé ọdún kí ló dé ìlú màṣáì máa ń mì títí ọdún máa ń dùn yàtọ̀ nílùú wa ẹ̀dẹ̀ abẹ̀rẹ̀ olórí burúkú èyí tó ṣe pé ó yẹ kẹ́ ẹ̀ dìvẹ́lọ́pù lú ni kẹ́kẹ́ ẹ̀ gbà àwọn àyè láì kọ́kọ́ wá kọ́ kọ́ńpìlì gidi sílùú wọn ẹ̀bùn gbogbo gùn níyìn ẹ̀ta dànù fáwọn àrè àti wá ń bá yín sọ à ń kọ́ fún yín ẹ̀ ń parẹ́ ẹ̀fẹ́ wánsà ẹ máa wánsà pẹ̀lú by force by fire ẹ máa wánsà agbọ́dọ̀ ránṣà yẹn agbọ́dọ̀ rí ánsà yẹn báwa ṣe ń kọ́ fún yín tẹ̀ ń lọ parẹ́ yẹn a máa padà ránṣà ó rò pé ìyá wèrè ṣà. kí ló dé adẹ́nìkan bá mi sọ̀rọ̀ ní màṣá yìí yẹn hello ọ̀ gbọ́dọ̀ gbóhùn ohun máa ò pé kí ló ṣẹlẹ̀ ṣógun láyé ni ẹ wá kó àwọn èèyàn ní papá mọ́ra ẹ kó àwọn èèyàn ní papá mọ́ra ẹ káwọn èèyàn ní papá mọ́ra gbogbo owó tó ń lágbára nílùú yẹn tó ń fi agbára ní ọmọ làkejì lára ọlọ́run agbágbára lọ́wọ́ ẹ sọ́dọ̀bù ẹ̀ẹ́dẹ̀ fọwọ́ ara ẹ ṣe rẹ̀ ní àṣẹ́gun àwọn ìyá yìí ò wá fẹ̀dọ̀ lórí òróró mọ́ bá bá lọ ọjà ẹ̀rù máa bà wọ́n ní. Imam Shamsidi Yusuf ẹ jẹ́ kí n mọ̀ torí kọ́mẹ̀ntì yẹn ẹlẹ́yà Yorùbá lèmi èmi ò ń ṣẹlẹ̀ alárúbáwá ẹlẹ́yà Yorùbá ni mí nítorí tó báyìí páà náà ti gọ̀ lánàá kan ni ó pọ́sibù kí tálẹ́ǹtì ká má rí lò Ọlọ́run ló sọ pé ká wá ìsìnkú ọpọlọ wá ṣiṣẹ́ ká wá ìsìnkú ọpọlọ wá ṣiṣẹ́ kí ló dé àwọn nǹkan fún yín ẹ̀ ń parẹ́ nẹ́ẹ̀sì ni pé ká ẹ dúnkòkò mẹ́mi èmi ò sínú ẹni tó lè àbá yín pàrọwà síbẹ̀ yẹn o kí gómìnà Dàpọ̀ Abíọ́dún kan bá wa ti pálásì pa kán lé ọba dànù kan gbà pa ọ̀pá àṣẹ lọ́wọ́ ẹ̀ àná ọba tún máa ń sọ àwọn torí tí n bá jókòó mo tún máa ń rí sí sọ̀rọ̀ ẹ̀ pé ẹ láì ṣe kọ́ ọba tó lòun yòun nípò kò sọ́ba kan tó tún lè jẹ ní màṣá yìí àtàgbègbè ẹ̀ kú oyè tú dànù sọ pé ó ti lọ kú oyè dá padà owó bàbá Ìjẹ̀bú ní ọbẹ̀ ẹja ní kú oyè má lọ rò ó kò sí ọba kankan tó lè jẹ ní àgbègbè yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé lu abínibí ẹnìyẹn ni ṣé wọ́n fi orí ẹ̀ sọlẹ̀ sílùú máṣá yẹn ni wọ́n ń pàṣẹ fáwọn àwọn ọmọ onílé ọlọ́nà ọba kankan ò tún lè jẹ lágbègbè ìlú máṣá yìí òun pa á láṣẹ ni àṣẹ wá ní tẹnu kú oyè yẹn àṣẹ sóbò yẹyẹyẹyẹ ọba yìí ti kú àwọn èèyàn ní papá mọ́ra débi pé sọ̀rọ̀ kó kú ni wòyàwó ọba kó rọrùn ni rìn níbi tó bá ti rìn kán pa ẹ́ dànù wòran tí ò yẹ kó wò kán fi ẹ́ sí station rìn tí ò yẹ kó rìn kó bọ́ sí gbàgà ni bẹ́ẹ̀ nílùú máṣá yìí ṣe rí ìsìn bẹ́ẹ̀ nílùú máṣá yìí ṣe rí
a pè gbogbo ẹ̀yin alágbára home and abroad ẹ ṣàánú wa nílùú Ìmáṣà yìí ẹ ṣàánú wa o nítorí pọ̀ dìgbà tó ń bá lọ sunlé tí wọ́n sunlé ara wọn tó ń jó palace tó ń jó station lẹ́yìn ìjọba ẹ̀ṣẹ̀ máa dá sí ṣé ẹ mọ̀ pé tí ọba yìí ti dé level yẹn ìjọba ò ní dá sí àwọn tí wọ́n dẹ̀ ń bájà tí wọ́n dà láàmú yìí ẹsẹ̀ òfin làwọn fi ń tọ̀ àwọn òbí wọn ní ẹ má jà o ẹ má dàlú láàmú o ẹ má ṣe gbà ànẹ́nìkan tún sọ fún mi láàárọ̀ yìí ó nìkan nínú àwọn tí wọ́n gbá ọmọ yẹn ní ìkọ́dọ̀ gbọ́kadà kọjá ó lóun fẹ́ dìde wọn ní ó ní èsì táwọn òbí òun sọ fún òun ni pé èsì tó ń sọ fún àwọn pé ni pé ṣé o mọ̀ páwọn náà wà ní páwà ẹni ọba gbé àgbégbé ni ohun tó bá ṣe àṣegbé ni o páwà kí ni èmi mọ̀ pé political game lẹ play tẹ́ fi débẹ̀ èmi mọ̀ pé ẹ play politician lẹ fi débẹ̀ tá a bá sọ pé politician ló ń yan ọba gọ́ọ̀mẹ̀ntì ló ń yan ọba àná kan àwọn bàbá títí wa kó tó di pé bá pé wọ́n wá terrorize wọn tí gbogbo tán wá gbé àṣẹ lé gbogbo àwọn ọba aládé ó mà ṣe o ó mà ṣe o nǹkan ti ṣèràn Yorùbá o Ganiu Suraju Alabi kí ni ó dé ẹ jẹ́ kí ìmọ̀túnmọ̀ kí ni ó dé yẹn toró pé gba sódà tẹ́ bá ti ṣàlàyé fún mi màá wá sọ nǹkan tó dé ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ìran Yorùbá wá di ẹni tí ò lè dá ṣe nǹkan títí ẹ mọ̀ àfi tíjọba bá dá sí ìran Yorùbá wá dẹni tí ò lè dánú rò mọ́ àfi tí wọ́n bá sọ pé kó ṣe báyìí kí la ní kó ṣe ni tí ò ṣe ni ṣáṣayé wà ní àbá ṣìlúyà àṣayé wà àṣìlúyà gbogbo àwọn ọmọ àlè tí wọ́n ń bí lànà náà ti dàgbà náà wá fẹ́ gbalé lọ́wọ́ onílé ni ò ní gbà ẹ wò bá ń gbóṣe Rasheed wọ́n ní wọ́n ti gbé Ìmáṣà yìí ní over 2.5 pẹ̀lú gógó ìlú tèmi lẹ́wọ́ ń sọ pé wọ́n gbé ní gógó yìí wọ́n ti gbé wa ní gógó ó lágbára mo ti ṣojú òpó lẹ̀ ó yẹ máa pè wọlé mo ti ṣojú òpó lẹ̀ o hello ẹ káàbọ̀ sórí ètò hello ẹ káàbọ̀ sórí ètò ok ẹ ti wà lórí ètò à ń ṣètò lọ́wọ́ báyìí ni ẹjọ́ ẹ gbà wá orí bí Ìmáṣà yìí ṣe ń lọ yìí kò yé wa ọmọ ẹ̀gbọ́n ò lè wọlé àbúrò jẹun ọmọ àbúrò lè wọlé àbúrò olé ẹ̀gbọ́n sùn báyìí o kábíyèsí ó ti wá dùgbò dọdẹ o ó ti di horo sí horo òrò tó ké mọ́jú lánàá ni o òrò kó mọ́jú ni o ẹ gbà wá o ọmọ tó tiẹ̀ wá lóògùn fún wọn yẹn ó tún ń gun ọ̀kadà rìn yìí ó yan fanda pé kò sí ń tán lè rètí fóun then ọba kan ọmọ tán lóògùn fún ó ń sọ kankan lójú mi lálẹ́ àná ipe Ramon tọ́jọ́ ń du oyè kò lẹ́nu ń bẹ̀ tó bá jó lẹ́nu ń bẹ̀ nírú àwọn ọmọ tán kó lọ station láì ṣe nǹkan kan yẹn kò yẹ kó sùn bẹ̀ mọ́jú èmi ò wá mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ báyìí ẹ bá wa ké gbàjarè fàyè lọ́rọ́ ní kòòyè sọ yìí pé àṣẹ táwọn bá pa fún Dàpọ̀ ló ń gbọ́ àtàwọn kan CP àtàwọn ọlọ́pàá tí wọ́n ní àwọn tọ́dẹ̀tì mọ́lé ti dé lánàá. a ti ẹ̀ dúpẹ́ wọ́n ti ṣí àwọn yẹn sílẹ̀ ariwo wá débẹ̀ a dúpẹ́. wọ́n ti dé lánàá wọ́n sọ pé wọ́n ti líìsì gbogbo orúkọ àwọn èèyàn. kó o tán bá ti lẹ́nu kan tí ẹni yẹn bá ti lè lọ pé ẹni tán mú lòun fẹ́ wá gbà tán béèrè orúkọ ẹ̀. wọ́n á tún ti yẹn náà mọ́lé. wọ́n máa ti ẹni yẹn náà mọ́lé ni. so ẹ gbà wá o gbogbo ń ṣẹlẹ̀ o wàhálà ń ṣẹlẹ̀ rògbòdìyàn ń ṣẹlẹ̀ ní Ìmáṣà yìí ẹ tú wálẹ̀ o bàbá wa Tinubu ẹ̀gbọ́n Fọláṣadé Òjó ìyálọ́jà gbogbo yín la pé o ẹ ṣàánú wa
ẹ bá wa dá sí àgbájọ wọn náà fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan ògbẹ́rù dórí. ẹjọ́ abẹ́yìn ni ìlú tó kún fún wàrà àtọyìn ni wọ́n ti fẹ́ sọ̀lú dákóró. wọ́n ti láṣẹ táwọn bá pa Búdàpọ̀ àti Yáyì ló ń gbọ́ báyìí. ó yá. ẹ gbà wá. Yáyì ẹ bá wa dá sí o kú oyè náṣẹ tó ń bá pa fún yín ń tó ń bá sọ àti Dàpọ̀ Abíọ́dún tó ń bá ti sọ. Ọba Aláró ló mú lọ bá Yáyì. ẹ jẹ́ káwọn náà máa gbọ́. Ọba Aláró ẹ bá wa dá sí ẹ lọ gbọ̀ pa àṣẹ ẹ̀yin lẹ mẹ́gùn ẹ bá wa mẹ́gùn padà. ẹ bá ti àfihàn pa. ẹ lọ tí pa kó tó di horo sí horo nítorí Ọba Aláró ọba dáadáa ni wọn ò fẹnu àtẹ́ lu ọba yìí nítorí mo ní èèyàn ẹ̀gbọ́n mi ìyá mi kọ́lé àbúrò ìyá mi kọ́lé síbẹ̀ àbúrò mi ọmọ mi lọ skul nílàró dáadáa ọba dáadáa dé lọ́ba Aláró kí ló wá dé kẹ́ tó mẹ́gùn wá fáwa kí ló ṣẹlẹ̀ gangan ṣé bẹ́ẹ̀ yìí ṣe rí ni ẹni tẹ́ ẹ gbé wá rí ni. Ọba Aláró kiri òun ló ṣe bọ̀yìbọ̀yì tó bóyá yẹn lọ́ba Aláró ti wò pé ohun tó lè fi sọ fún nìyẹn wọ́n bá bara wọn lórúkọ jẹ́ ọyọ̀ǹda olórí kó máa lọ lọ ẹ. ok ẹ ṣe ẹ jẹ́ afẹ́lòmíì láàyè ọba ìlú Ìlaró kábíyèsí o mo súnmọ́ ọba níwọ̀n ìgbèje mo jìnnà sọba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi lọ́ọ́ bá ń pa èmi ò jẹ́ rọ́bà fi ọba ìlú Ìlaró kí adé jẹjẹjẹjẹ bírù kẹrẹ náà dẹ̀ ló máa ń jẹ ni kó do kíní ẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò. Hello. ẹ káàbọ̀ ẹ ti wọlé à ń gbọ́ yín. ẹ kú ojúmọ́ ẹ kú ètò. Ọlọ́run ló ń tò. ẹ kú kó lè dá o. Yes sir. Ọlọ́run àmà fún àṣẹ o. Àṣẹ. àní jẹ̀bi o. Àṣẹ. ebi ta lọ́lọ́run mọ̀ ló ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlú Màṣáì. ẹ ṣe. ebi Màṣáì local government Ayétòrò local government là ń lò. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ káwọn láti Ayétòrò local government council ó yẹ káwọn gan ti máa bá wa dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Màṣáì. àwa táwa dẹ́kun etí wa ti kún kódà gẹ́gẹ́ bí ètò kan tẹ́ ẹ ṣe kọjá àwọn èèyàn tó ń tẹ̀lé wa wá sílé ọdún gbogbo wọn ti jẹ́ ká mọ̀ pé àwọn ò lè lọ sílùú yín bìkọ́ ìlú yín hot báyìí. ó hot o ìlú yín gbóná janjan. ó hot gan. ó hot gan pé ilé ọdún yìí àwa gan dájọ́ mu nílùú ṣé ilé ni màá ní ó yá ìyàwó àtọmọ ẹ jẹ́ ká lọ sílùú kò jọ lọ́dún yìí. kò jọ ọ láì ṣe kó bá ti pálásì rẹ pa. nílùú wọn ibi tí Màṣáì ń lọ yìí kán tètè bá wa dá sí if not tó bá ṣe di pé because bàbá tó sọ̀rọ̀ tó ń sìn àwa ọmọ Màṣáì àwa ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá ara wa gbogbo àwa tá à ń dá sí ètò yìí ń sìn ẹ jẹ́ mọ̀ pé gbogbo wọn àwọn tó jẹ́ opposite báyìí ń sìn wọ́n rí gbogbo mẹ́sẹ̀gì wọ́n rí gbogbo nǹkan tá à ń ṣe báyìí tá a bá lọ ní ọdún báyìí ọ̀nà má jẹ́ kán forí ẹlòmíì kán fi ṣe nǹkan burúkú so Ọlọ́run á wà pẹ̀lú àwọn tó jẹ́ lọ́balọ́ba ọba Ìlaró ọba Ayétòrò àwọn ọba àbèṣe ọba Àgbógílà àwọn ọba tó wà lágbègbè ọba Ṣàwọn ọba Àgbógílà gbogbo wọn ọba Àbórò kan gbà ẹ gbà wá ọba Jọ̀gọ́ ọba Àbórò ọba Ṣàlà ọba gbogbo ẹ ọba Ayétòrò ẹ gbà wá. kan bá wa dá sí eléyìí ó ti kọjá agbára ó dàpọ̀. ẹ ṣé gan. gbogbo ẹ̀yin ọba aládé àti bẹ̀yìn o ọba Aláró bàbá mi kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ àní wáyé tì ẹ̀sìn ọba àjòkó pẹ́ ẹ jọ̀ọ́ kú oyè ẹ lọ ẹ káàbọ̀ sórí ètò hello kábíyèsí Ìlaró ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ bá tẹ́ ẹ gbélé wa lórí kì í ṣe ọba kì í ṣe ní tó yẹ kó jọba lé wa lórí ọba tó máa sọ̀rọ̀ tó sọ pé òun ṣe tán àti ránró kì í ṣe ọba kábíyèsí mo mọ̀ pé ẹ ṣerú ẹ̀rù fún wọn nílàró ẹ terrorize wọn nílàró ẹ sọ pé kílẹ̀ nìkan bẹ́ẹ̀ ṣe fún yín nílùú Ìlaró báwo ló ti wá jẹ́ ẹbí tẹ́ ẹ gbélé wa lórí ni wá lára ẹ káàbọ̀ sórí ètò. hello. ẹ káàbọ̀ sórí ètò. hello. hello ẹ ti wọlé ẹnì ṣọlẹ̀. ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ o. ẹ kú ètò. Ọlọ́run ló ń tò. Ọlọ́run á máa fún yín ṣe o. àṣẹ bàbá mi. èyí tẹ́ ń ṣe yìí
kò ní ṣàṣemọ́ o. àṣẹ àṣẹ. gbogbo ẹni tó bá ní kẹ́ má rè ṣe ni ò ní rí ṣe o. àṣẹ wà. àṣeyè lẹ máa ṣe o. àṣẹ wà. ẹ wà ní ṣiṣẹ́ bíi ti Lúkúmọ̀nù. àṣẹ 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 wà. àṣẹ. máṣá ẹ ni mo ti rí i pé ọba ń wa mọ́tò lọ ó gbé mọ́tò ń lọ ó ní àwọn ọmọ kan bá mọ́tò òun ó bọ́lẹ̀ ó ń gbá wọn lẹ́sẹ̀ ọba ń yọ ẹ̀jẹ̀ yìí aráàlú. ọba ti lọ jẹ tírẹ́nì ni. ẹ béèrè dáadáa ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ máṣá yìí dáadáa ẹ béèrè dáadáa ọba ló ṣe bẹ́ẹ̀ tó ìyàwó ni wọ́n bú òun wọ́n lọ na àwọn èèyàn nílùú ṣé àwọn máṣá yìí ti dẹrú ni. ẹ dúró bàbá mi ẹ jọ àwọn máṣá yìí ti dẹrú. ẹ ló sà. ká máa lọ roko fún wọn. ẹ ló sà ẹ ló. ẹ jọ ẹ bá mi repeat ọ̀rọ̀ tẹ́ sọ yẹn pé wọ́n gbá mọ́tò ọba bọ́lẹ̀ ó ń yẹ ẹ̀ṣẹ̀ ẹ bá mi repeat ọ̀rọ̀ yẹn. ó ń yọ ẹ̀jẹ̀ ó ń gbá wọn lẹ́sẹ̀ àwọn ọmọ ìlú ó ń wa mọ́tò lọ wọ́n ń ṣe kánífà ọdún wọ́n ń ṣe bí ọdún léyà tó kọjá yìí. so ó wá ń gbé mọ́tò lọ ó ní wọ́n bá mọ́tò òun àwọn ọmọ yẹn ní ó wa mọ́tò rẹ̀ bí gun àwọn lẹ́sẹ̀ ni tó bá yọ ẹ̀jẹ̀ wọ́n ti ń lura wọn ló ń lu ọmọ yẹn tó kó wọnú mọ́tò ó gbé ọmọ yẹn ó lọ sí mọ́lé ẹ̀jẹ̀ yẹn confirm ẹ̀. ọba kú oyè yẹ̀ṣẹ̀ ẹ gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà o ọba tó ń gbélé wa lórí nílùú Màṣá yìí ó ti fẹ́ẹ́ fẹ̀ṣẹ̀ pa gbogbo wọn nínú sẹ́sọ̀ ló ń kó gbogbo wọn sí. náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí i títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.